Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show. Orúkọ tèmi ni Ọba Isa Olúṣọlá Adéní Ọláníyàn, onípòkí àti ilẹ̀ Òkèà tó jẹ́ ọba pàtàkì nílẹ̀ Yorùbá. Ọ̀rọ̀ àwọn darandaran tí wọ́n ń dá àwọn èèyàn aláàmú ìlú kan ìlú lónìí. Gbogbo Yorùbá sì wà dákẹ́ látòrí àwọn ọba kìtì kan àgbààgbà Yorùbá a sì sọ̀rọ̀. Àwa dárọ̀ náà dá Sunday Igboho nìkan. Lẹ́nà ọba jíjọ, ẹnu Yorùbá ò lè jọ. Ẹ má fọ́n ta lọ́rọ̀ sọ, kọ́ má bá mọ̀dé abájọ wa. Ẹ̀tàn náà fi gbàṣẹ ṣe lọ́wọ́ wa, òye wa. Níṣẹ́ náà brainwash wa torí tó bá dìgbà kan fẹ́ mú wa. Náà ṣe gbàṣẹ ṣe lọ́wọ́ wa. Yorùbá ẹ ti ń sùn, àní ẹyẹ sùn. Ó yẹ ẹ jí máa sùn, kọ́ má padà mú wa ní rógùn ẹ̀ṣọ́. Torí ogun ń bọ̀ ẹ tètè ká múra o. Ogun ń bọ̀ ẹ jẹ́ ká múra o. Yorùbá ṣebí ìjọ lárọ̀bá nígbà ní ló di ìjọba. Ẹ̀yin ọba wa ṣe bẹ́yìn náà ni bàbá wa. Ẹ má lajú yín sílẹ̀ kájèjì kó gba ilẹ̀ wa. Kàn yé pa àwọn èèyàn wa lójú yín. Ẹ jẹ́ kó bá padà sáyé ọba, káṣe kan lè padà sẹ́nu ọba. Olóṣèlú gbọ́dọ̀ máa gbàṣẹ ọba, ṣebí yẹn gangan náà pè ní ìjọba. Ó ti pẹ́ tí Yorùbá ti fẹnu ṣe, ó yẹ kúrò lóko eré. Lọ́wọ́ yìí ẹ dúró dédé kí tẹ́nàtì má padà lé onílé. Yorùbá ẹ ti ń sùn, àní ẹyẹ sùn. Ó yẹ ẹ jí máa sùn, kọ́ má padà mú wa ní rógùn èṣù. Torí ogun ń bọ̀ ẹ tètè ká múra o. Ogun ń bọ̀ ẹ jẹ́ ká múra o. Yorùbá ìjà yìí kì í ṣe ìjà Sunday Igboho ṣá nìkan, ìjà gbogbo Yorùbá. Ó yẹ dìde ẹ̀yin alágbára, àsìkò ti tó. Wọn kì í sọ fáfọ́jú pójú ń rọ̀, òun kan máa mọ̀. Ẹ jáwọ́ lápọ̀n tí ó yọ, ẹ já gbómi lákàánú. Ìgbọràn sàn jẹbọ rírú, ẹ jẹ́ kójú àlà tó rẹ̀ ó dúdú. Kò sẹ́nibọ̀dì tó lè rínú. Mo kí gbogbo wa nílé lóko lẹ́yìn òdì, mo kí wá pé akókó jẹ́ ọjọ́ ṣeré, mo kẹ́yìn ìyá, mo kẹ́yìn bàbá, mo kí ẹ̀gbọ́n, mo kí àbúrò. Èmi ọmọ yín olólùfẹ́ yín Dr. Zabby's Talk Show. Ayé ọpẹ́ yẹṣẹ́ ọlọ́dọ̀ títí yín náà ní agbára lọ́wọ́ Ọlọ́run. Ayé ọpẹ́ a máa yọ fún wa ní lórí wa, lórí ọmọ, lórí ìdáwọ́lé wa, lágbára lọ́wọ́ Ọlọ́run láyé ọpẹ́ máa yọ. Èwo la mú wá fún wa lọ́jọ́ títí òní láì má gbára wa ní àkókò. Ẹ fìdílé nǹkan ọkẹ wá nǹkan fìdílé. Ẹ̀yin tó bá jẹ́ nígbà àkọ́kọ́ tẹ́ ẹ ṣe darapọ̀ mọ́ wa lórí ètò yìí, a kí yín káàbọ̀ sórí ètò wípé God bless you. A kí Ọlọ́run ọba tó láyé tó lọ́run tó ṣọ́ wa títí di wákàtí yìí. Ọpẹ́ ló ń jẹrẹ. A kí gbogbo mùsùlùmí wípé a kú òǹgbẹ, bẹ́ẹ̀ náà la kí kìrìsìtẹ́nì wípé a kú ìparí òǹgbẹ, bẹ́ẹ̀ náà la kí gbogbo àwọn oníṣẹ̀ṣe náà wípé a gbọ́ àtọ́ ní agbára lọ́wọ́ Ọlọ́run. Gbogbo àwa free thinker pátápátá náà Ọlọ́run ò ní fi wá sílẹ̀, ẹrù wa ò ní dẹrù ẹlẹ́rù, ọ̀n ní fi wá ṣe àwátì. Ẹ jẹ́ ká kọ́kọ́ gba ibì kan wọlé láì má gbára wa ní àkókò. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ti ń tẹ like, ẹ̀yin tí ẹ ti ń fi comment sílẹ̀, bẹ́ẹ̀ ṣe ń kí mi pé mo kú ètò, bẹ́ẹ̀ náà lèmi náà kí yín pé a kú bójú ọjọ́ ṣe rí. God bless you, one love. Èwo la mú wá fún wa gẹ́gẹ́ bí takeaway, gẹ́gẹ́ bí àwọn nǹkan tí a máa ń kọ́kọ́ ṣe. Ẹ jẹ́ kí n kọ́kọ́ gba ibẹ̀ yẹn wọlé náà. Onions in your backyard. You don't even need land. You don't even need plenty garden. Just some plastic container and you are good to go. Watch the video and learn how to do it. Prepare a dozen of small onions. Use a knife and cut off the tip of the onions as seen in the video. Remember, peel the bark of the onions. Then get 5 or 6 big plastic bottles. Cut the bottom quarter of the plastic bottle with a knife. Then use a sharp object like hot nails to make small holes at the bottom. The reason for this hole is to allow leakage of water so the roots don't die. Then add soil, good soil, into the cut bottle. Then press the onions into the soil as seen in this video. Drizzle some water into it to moisten the sand. Then place the cut cast back to cover the onions. 48 hours later, you will see the onions have sprouted with roots. Then continue to water it once a day.
18 days later, you will see that the green onions have fully grown, and you can harvest the green onions as seen in the video. As long as you don't hurt the onions during the harvest, in a few days the green onions will sprout up again, and you can continue to harvest it for up to 6 months. Green onions are very healthy. With this little method, you can grow your own onions. Now, a dúpẹ́ lọ́dọ̀ àwọn sísá wa náà tí wọ́n fún wa ní nǹkan tá a lè fi ṣe take away. Ẹ lè bá wa sẹ́ǹdẹ̀ fáwọn tó wà nílé náà láti lè jẹ àǹfààní ẹ̀. Èèyàn lè in short èèyàn ó lè ṣe sójú wíńdò ẹ̀ gan pàápàá, ó lè ṣe nínú kitchen ẹ̀. Nílùú òyìnbó nǹkan oríṣiríṣi ló lè ṣe nínú kitchen, lójú wíńdò kitchen ẹ̀, ó depend lórí ibi tó wà, especially ní Nàìjíríà níbi tí nǹkan dé ń sìn. Téèyàn bá ríru eléyìí náà láti lè fi máa ṣe bí take inside, take to the kitchen lẹ́yìn ìgbà tó bá jẹ́ pé lẹ́yìn how many days náà pé ní agbára lọ́wọ́ Ọlọ́run ìrọ̀rùn náà ni gbogbo ẹ̀ máa bá dé. Ẹ fìdílé nǹkan ọkẹ wà nǹkan fìdílé ọmọ Yorùbá etí wa mélòó ogún ń bọ̀. Ṣé Fúlàní ló fẹ́ pa wá tàbáwá la fẹ́ pa Fúlàní báyìí? Kò tí ìyẹn ò tiẹ̀ wá ṣẹlẹ̀ mọ́ o, àwa fúnra wa àwa la dojú ìjà kọra wa. Ẹ bá wa pe àwọn olórí, ẹ bá wa pe àwọn lọ́balọ́ba, ẹ bá wa pe àwọn òsì ìlú àti ọ̀tún àti olúwo àtàpènà àti gbogbo àwọn tó jẹ́ wípé wọ́n jọmọ Yorùbá tó wà nípò gíga tó jẹ́ pé àwa ń wò wọ́n lókè. Ẹ bá wa pè wọ́n, ẹ tún bá wa pa àwọn ìyá wa àwọn olórí kán bá wa ṣe àwọn kábíyèsí inú wípé ìpàdé tó ń pè olórí ọmọ Yorùbá wàhálà ti ṣẹ́ sílẹ̀ o. Ó tún wá burú ju ìgbà tó ń pè pàdé lọ o. Kọ́mọ Yorùbá kó má wàá dojú ìjà kọra wọn. Òun la gbé wá lọ́jọ́ títí òní wípé ká gbọ́ díẹ̀ nínú ẹ̀ àti àwọn fídíòs tá a fẹ́ gbé wá àti àwọn ìkìlọ̀ tó wà ń bẹ̀. Ẹ bá wa pín ètò yìí, ẹ jẹ́ kó débi tó yẹ kó dé, kó lè ṣe àwọn ẹlòmíín láǹfààní ni, kò ná wa ní nǹkan kan. Ọlọ́run tó ti fún wa ní dátà tẹ́tí lè fi wà lórí line, kò sí kẹ́ má lè rántí ọ̀rẹ́ yín kan wípé òkè tí ẹ jẹ́ kí n sẹ́ǹdì ẹ̀ sí lágbájá ọ̀ka sẹ́ǹdì ẹ̀ sínú gúrùpù tàwa. God bless you. Níbo ni ká kọ́kọ́ gbà wọlé náà? Now ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́ nǹkan tí Ìgbòho náà tí Ìgbòho kọ́kọ́ sọ tó kọ́kọ́ gbé Ìgbòho bọ́ síta kó tó di pa bẹ̀rẹ̀ sí gbogbo nǹkan tá à ń ṣe, torí pé púpọ̀ nínú àwa tá a jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ àkóbá la fẹ́ fi ṣe fún ọmọ Yorùbá. A ti gbàgbé ká má bu omi láti fi búra. A ti gbàgbé àwọn nǹkan kan tó ń ṣẹlẹ̀ tá a máa ń sọ lẹ́nu wípé ikú wa ti dàjọ́ kú, àwẹ̀ wa ti dàjọ́ gbà. Bó ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń sìn, mi ì rò pé ń sun oorun méjì oorun mẹ́ta tọmọ tẹ́dà ń sùn mọ́ ń sìn. Kán ro wájú kán ro ẹ̀yìn wípé ọ̀rọ̀ tá a wá ń sọ lórí ayélujára yìí ṣó ń tún nǹkan ṣe ni tàbó ń ba nǹkan jẹ́? Ṣó ń tún nǹkan ṣe ni tàbó ń ba nǹkan jẹ́? Ẹ̀yin kábíyèsí tẹ́ bá rán kankan lọ nínú àwọn olórí jagunjagun a ní fi kú ṣèfàjẹ́. Kan tí ó kàn mí ṣùgbọ́n tó kàn mí mo dá sí pé ọmọ Yorùbá ni mí. Bí ìjọba bá wà tí ò sí ẹ̀tọ́ tó yẹ kó ṣe fún aráàlú tí wọ́n dìbò fún tó jẹ̀jọba lé lórí, tíjọba bá wà tí ààbò bá sí fún aráàlú tó olóòṣèjọba lé lórí, aráàlú dìde fúnra ẹ̀. Now aráàlú máa dìde fúnra ẹ̀. At the end of the day aráàlú tí wàá fẹ́ dojú ìjà kọra wọn. Ẹ wo àwọn nǹkan tó yẹ ká rán. Ká lè bá ṣe ní pápápá, ẹ wo àwọn Fúlàní tí àwọn military tán lọ surround wọn, tán rí wọn mú mọ́lẹ̀ bẹ́ẹ̀ yẹn. Àwọn ọmọ Yorùbá dẹ̀ ń kọjú ìjà fúnra wọn. Ẹ jọ̀ọ́ ẹ̀yin olórí, ẹ̀yin ọba, ẹ̀yin ọ̀tún, ẹ bá wa sọ fún àwọn kábíyèsí tán pé ìpàdé. Àbọ̀ pàdé yìí ò dáa o.
kò so èso rere. Àbọ̀ ìpàdé yìí kò dáa, kò so èso rere. Nǹkan tẹ́ ẹ lérò òun kọ́ ló padà wá já sí. Tẹ́ bá rán ọmọ Yorùbá méjì, tẹ́ bá sọ wípé òkè ẹ jẹ́ kí eléyìí kókó ọmọgun ẹ̀ wá, kókó ọmọgun ẹ̀ wá, ọ̀hún ní lọ fèsì Fúlàní níbi tí ọ̀rọ̀ yìí dé o. Now, àwọn Nnamdi Kanu ó wà níbi tó wà ń bẹ yẹn, wọn tí ì fi Nnamdi Kanu sílẹ̀. Ó ní àwọn tó ń ṣiṣẹ́ lọ. Ẹ lọ fi Àmọ̀tẹ́kùn kún Àmọ̀tẹ́kùn sí yín o. Àwọn security yín ẹ lọ fi Àmọ̀tẹ́kùn kámọ̀tẹ́kùn. Àwọn security ẹ bá mọ̀ ìpọn dúró dáadáa, ẹ lọ fún wọn ní training, ẹ lọ búra fún wọn. Bọ̀ lórí ọ̀rọ̀ Chief Sunday Igboho àti Baba Gani Adams níbi tí ọ̀rọ̀ yìí dé, ní ọgbọ́n ọmọ kékeré tèmi o, ẹ̀yin olórí ẹ bá wa sọ fáwọn kábíyèsí o, gbogbo ọba ni mo pè o, látòrí bàbá wa pátápátá number 1 látòkè Ọ̀jájá. Ẹ bá wa sọ fún àwọn ọba, ọ̀rọ̀ yìí ti kọjá bẹ́ẹ̀. Bóyá ni mo pè é, torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ gan pàápàá èmi ń dáùtù lórí ẹ̀ ni. Kán má lọ fi wá rúgbó, kán má lọ fi ẹni ẹlẹ́ni èèyàn eléèyàn, ọkọ ọlọ́kọ, ọmọ ọlọ́mọ, kán má lọ fi wọ́n rúgbó fún àwọn olóṣèlú. 80% ọba ní Nàìjíríà, nílẹ̀ Yorùbá, olóṣèlú ló ń ṣiṣẹ́ fún. Ìyẹn ìwà ńlẹ̀ kó tó di wípé àwa sọ̀rọ̀sọ̀rọ̀ a tún fẹ́ da gbogbo ẹ̀rú. Àsun oorun méjì tí èèyàn máa ń sùn lórí ọ̀rọ̀ yìí. Mi ò dẹ̀ rò pé bóyá a tún wá rò débi wípé kí ni reason tá a fi sùn lọ́sàn-án tá a fi sùn lóru. Ṣé kéèyàn 20,000 lè wò wá yìí ni? Ṣé kéèyàn 30,000 kó lè wò wá yìí ni? Ọ̀rọ̀ yìí ti kọjá bẹ́ẹ̀ o. This is one of the hardened herdsmen that we apprehended during our bushcombing at Kajola Temidire axis along Ijan Road. And the security agencies, under the leadership of CSP Kazim, who coordinated this operation, we are able to apprehend this very man. What's his name? What is his name? No, Abdullah. Abdullah. Okay. We are able to apprehend him. Through our interrogation, he said his guy is at Ikole, of which by the time we get to the station, when we do more investigation, we will unravel some of these culprits. The problem tó máa ń ṣẹlẹ̀ lórí gbogbo àwọn ọmọ Yorùbá yìí náà ni wípé ọ̀rọ̀ wípé station yìí ni. Ọ̀rọ̀ station yìí ni. Tó bá jẹ́ wípé ọ̀rọ̀ station náà ni, ó yẹ kí kẹ́ máa fún àwọn èèyàn tẹ́ fi fídíò báyìí. Kẹ́ wá máa fún wa ní feedback lórí social media náà. Bó ṣe máa ń ṣe nìyẹn, bá wa pín ètò yìí. Excuse me, bẹ́yìn Yorùbá ẹ̀ ní ṣe bẹ́ẹ̀. Yorùbá mélòó ni Fúlàní mú nínú igbó tó ṣe fídíò ẹ̀? A ní kẹ́ fún wọn, ní kẹ́ dá sẹ̀ríà fún wọn. Tẹ́ bá mú 10 nínú wọn, 2 ọyọ kan ni kẹ́ mú dé station. Tó bá ń ṣa òkú wọn lẹ́yọ kọ̀ọ̀kan, tó bá ń rí wọn tó ń kàn já nǹkan, kẹ́ sọ wọ́n di nǹkan tó jẹ́ pé táwọn ẹbí wọn gan bá rí wọn, wọ́n máa mọ̀ pé wọ́n ti ṣe nǹkan kan fún wọn. Rather than tó jẹ́ pé wọ́n máa gbé sórí social media pé tí ń sìn wọ́n lọ sí kinní. Ẹyọ kan lẹ mú, 99 wà nínú igbó nínú wọn. Ẹyọ kan lẹ mú, tẹ́ ẹ̀ bá kúkú fẹ́ fi máa wọ̀n wá, ẹ má fi wọ̀n wá mọ́. Kò make sense. Àwọn Boko Haram tó bá mú wọn, ẹ wo bọ́n ṣe rí, wọ́n máa ń dàbí ìgbálẹ̀ ni. Ṣé ẹ lè sọ pé àwọn èèyàn ń gba millions? No, torí pé wọ́n láwọn bàbá àsàlẹ̀. Irú àwọn eléyìí náà láwọn tó ń kó gbogbo kinní yẹn fún wọn. Kátórí 6 months wọ́n máa gbà wọ́n sílẹ̀, ọkàn tún lọ gbà wọ́n ẹlòmíì. Why tẹ́ ṣe kinní yẹn fún wọn gbà yẹn? Ó ga o. Níbi tí ọmọ Yorùbá ti ń jà nìyẹn o. Ẹ jẹ́ ká tún pápápá la fẹ́.
I'm here with Dr. Kunle Hamzat, Tunde Hamzat, a recently released captive from the Fulani herdsman. Your account, sir? Yes, it's quite unfortunate, and I have to say this, that the Yoruba nation is under siege. I was on my way to Ado-Ekiti for the burial ceremony of a very close friend, scheduled for 25th Friday, May this year, at Ijawara Junction. Iwara Junction. We were confronted with, by 10 armed men, 8 of them in military fatigue, shooting sporadically. Some died in the process, but I was weeks away, having been macheted on the head. On every day, we spend an average of, we trek for an average of 5 kilometers inside that forest. No food, no water. Yet these guys, they had a supply line. They cooked in the open field. That is where we all sleep. When they were exhausted, their recharge cards. 5 people were captured a day after. Yes. Go ahead, please. 5 people were captured a day after. It was that same day that they killed, one soldier man, with a soldier, a serving soldier, and they removed his clothes. They even brought it to their camp, as souvenir. Some of them putting on the the bulletproof vest and what have you. So I think, if you ask for my own opinion, the Nigerian state, especially the Yoruba nation, we have been encircled. We are under siege. And if nothing is not done, maybe what happened in the northeast will be a child's play. So what would you advise? Yes, my advice, because an assault on one is an assault on others. I think I want to call on all Yoruba pan Yoruba organizations to come together for the first time and issue a press release on this issue. They also consult with our revered traditional rulers, religious leaders, that enough is enough. We've had enough of the operation and the language. ẹ má bínú, ẹ má dá padà síbẹ̀ ìsìnyàn. Okay. But when I listen to an Hausa man speak, I know he's speaking Hausa. But they told me that they are Shekau Boko Haram. And when you look, they show me the inscriptions on their AK-47, not the normal AK-47 that our policemen carry all about. You have Arabic inscriptions, on these weapons. They have a mini armory which they carry, and I think that will go a long way to further make us to interrogate, the hypothesis of the Mr. President that these people are from Libya or whatever. I'm not a security expert, but the most important thing is to try as much as possible to, first of all, look into the source of, the supply line of these arms and ammunition. They were not speaking Hausa, but surely they are Fulanis, and what they speak is Fufude, which is the language of the Fulani. Thank you very much. Okay, so we'll now upload this to the world. Now,
a dúpẹ́ ní lọ́dọ̀ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń bá wa pín ètò náà tẹ́lẹ̀ ń fi comment sílẹ̀. God bless you. Now ṣé gbogbo nǹkan tí ẹni yẹn ń sọ, ṣe dẹ̀ wo ibi táwa Yorùbá ta wá wà, ẹ wo ibi tí àwa Yorùbá, ẹ wo ibi tá a wá dúró lé lórí. Èmi sọ fún yín pé Chief Sunday Igboho fúnra wọn, èmi ò support ojú la rí ọ̀rẹ́ òdenu, yẹn kù sọ́wọ́ Chief Sunday Igboho láti decide ibi tán bá fẹ́ lọ dá àwọn kábíyèsí kan lóhùn, àwọn fẹ́ wọgbó lọ. 80% ọba kábíyèsí, ẹ má bínú, olóṣèlú ló pọ̀ nínú wọn. Anybody ló lè gbà bọ̀dè fún anybody. Ká ṣẹ̀ṣẹ̀ tó wá sọ̀rọ̀ wípé tí gbogbo nǹkan tó wà ń ṣẹlẹ̀ ń sìn lórí ọ̀rọ̀ bàbá òpìtàn, bàbá Gani Adams, lórí ọ̀rọ̀ torí Chief Sunday Igboho ò sọ nǹkan kan sìn, bọ̀ àwọn ayé ń rí gẹ́gẹ́ bíi wípé Chief Sunday Igboho ló rán àwọn èèyàn síta tó dẹ̀ jẹ́ pé ní ẹlẹ́ni kò sí ń bẹ̀, but most 80% nínú gbogbo àwa tá à ń sọ̀rọ̀ yìí gan, ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó máa jẹ ló wà, ọ̀pọ̀lọpọ̀ kéèyàn tá ti kó wo nǹkan tó ṣe, òun ni nǹkan tó ń wá. Èrò ní ọ̀pọ̀lọpọ̀ ń wá ọ̀wọ́n ènìyàn, because ènìyàn ní wípé èèyàn 1000 wo program ẹ̀, ó dẹ̀ wá òkè, ó sọ̀sọ́ kí sọ, ó tó bá máa bú èébú gan, kán mọ̀ wípé tẹ́ni tó fi bú èébú ó gẹ́tà síbi, ó fẹ́ sọ ni, òwá jẹ́ pé ó mì nìkan ẹ̀ láti sọ ni. Ká ní gbogbo nǹkan tí bàbá Gani Adams ń ṣe, bóyá nǹkan tó ń sọ bóyá ó tẹ́ wa lọ́rùn, a lè yí wọn padà. Ọmọ ọdún mélòó ni bàbá Gani Adams? Oníkálukú ló ní personality, nǹkan tó jẹ́ pé àrùn gan wà nínú personality oníkálukú. Personality disorder wà tó jẹ́ wípé òun gangan ló ń bàjà, kò ní ó máa ti hùwà ìgbéraga níta, ó máa ti sọ̀rọ̀ tán níta kó tó máa sọ wípé ìyàwó ẹlòmíì gan tàbọ́kọ ẹ̀gbọ́n lè máa tẹ̀ mọ́lẹ̀. That is èèyàn tó jẹ́. Àwọn ìrìn àjò yìí Ọlọ́run má jẹ́ kó jẹ́ pé àfojú ọwọ́ ṣiṣẹ́ ká fẹ̀yìn ọwọ́ dànù. Eléyìí ti fẹ́ máa le jù, kò lè help ìrìn wa, kò lè help situation yìí. Gbogbo àwọn nǹkan tó yẹ ká mójútó, àárín nǹkan kan mójútó mọ́. Àwọn gọ́vnà, nǹkan tó yẹ kó gbé wá fún wa, wọ́n tún ti ń gbé lọ sọ́nà north. Àwọn oko tá a ní bí tán lè dá nǹkan ọ̀gbìn sílẹ̀, àmójútó yẹn, àpariwo yẹn, àwọn pípù yìí dẹ̀ ń gbọ́ wa. But rather than tá máa fi pariwo àwọn yẹn, àwọn ara wa là ń fèsì ara wa ń sìn. Ẹ̀yin ọba, ẹ̀yin ìjòyè, meeting tẹ́ pè kó ṣe sóréré o. Ẹ pé bíríkótó ẹ parapọ̀, ẹ wá ọ̀nà bòmíì tí security máa fi jáde. Ẹ wá ọ̀nà míì tí security tó máa fi jáde. Tẹ́ bá rán àwọn ọmọ Yorùbá, tán bá rán wọn wọnú igbó ń sìn, àti dí ẹyẹ àti àyè, wọ́n máa lọ fèsì ara wọn ni, kò no comment, kò ẹyẹ méjì ò ń jà ṣàtàbí báwọn, kò sí nǹkan kan tó lè dá yẹn dúró. For sure ni, sure ni, kán pè wọ́n sínú palace, kán bá wọn parí ìjà, kán fi Ògún àti gbogbo ẹ̀ kán fi búra fún wọn. Àwọn tán sí ń bẹ̀ nǹkan, àwọn tán ti gbé oró ara wọn sọ́kàn nǹkan, àwọn tó ti wo èèyàn gẹ́gẹ́ bíi pé eléyìí ọmọ Ìgbòho ni, eléyìí ọmọ Gani Adams ni, báwo la ṣe fẹ́ ṣe ọ̀rọ̀ yìí sí? Wọ́n ní tíwájú ò bá ṣe lọ, ẹ̀yìn á ṣe padà sí. Tá a bá rójú tu ẹ̀, ẹ má jẹ́ ká fẹ̀mí àwọn tó wà nílé ta sọ wípé àti torí ẹ̀ dìde, ẹ má jẹ́ ká fẹ̀mí wọn ṣòfò, ẹ má jẹ́ ká waste life fún wọn. Because àwọn Fúlàní ti ready pẹ̀lú wa, ojoojúmọ́ ló ń gbà wèrè, ojoojúmọ́ ló ń gba ransom. Àwọn adẹ̀ kọwọ́rọ̀, adẹ̀ ń ṣe nǹkan àkóbá lórí social media. Àwọn àtàwà lórí social media a lè lọ gbébọn, a lè wọnú igbó, a tún ní bá ṣe lè ṣe wípòkè, báwo la ṣe lè ṣe tábà tiẹ̀ wá fẹ́ sọ wípé a fẹ́ tẹnubọ̀, ẹ jẹ́ ká dá dúró náà. Ṣé rò pé ọ̀rọ̀ yìí lè yanjú ni? Ṣé rò pé ó lè yanjú pẹ̀lú bó ṣe ń lọ yìí? Okay. Ó fa ìjòyè, ó ṣe bí ọlọ́ba. Ààrẹ Òpìtàn ilẹ̀ Ìbàdàn ti fi òpòrọ̀ ránṣẹ́ sí Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá o. Ẹgbọ́n nǹkan tí wọ́n sọ. Bàbá wa láàfin Ọ̀yọ́, ẹni tí bàbá pè fúnra wọn tí wọ́n fẹ́ fún ní oyè Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá, ìní Ìgbòho Òòṣà owó bàbá Dami ọmọ Aládìkún, ìní bàbá pè wọ́n fẹ́ fún ní oyè
Ààrẹ Ọ̀nà Kakanfò. Tẹ́ bá wo ẹkùn ìlú Ìgbòho, Aláàfin lónìí, kìí ṣe Aṣokúngbadé tí ò ní kankan ṣe pẹ̀lú tọ̀yọ́ o, Ìdátápà tí ò ní kankan ṣe pẹ̀lú tọ̀yọ́. Nígbà wọn wá fẹ́ fún Ìgbòho Ṣà ní oyè Kakanfò, ọ̀rọ̀ wá pé méjì. Nígbà wọn fẹ́ fún mi ní oyè Ààrẹ Òpìtàn, mo ní láti lọ bá àwọn ẹbí mi. Wọ́n fẹ́ fún mi lóyè Ààrẹ Òpìtàn ilẹ̀ Ìbàdàn, gbogbo ẹbí ló wẹ́kọ̀mẹ̀, gbogbo ẹbí iná wẹ́kọ̀mẹ̀. Pé ó dà bẹ́ẹ̀, ó dà bẹ́ẹ̀. Eléyìí ní sinmi gbogbo àwọn ẹ̀gbọ́n mi pé má dájú àgbà gbogbo wọn ti ń kí mi lórí ẹ̀. Kí má dájú àgbà gbogbo wọn ti ń kí mi. Ìgbòho wá lọ ilé, ibà mi, wọ́n fẹ́ fún mi lóyè Ààrẹ Ọ̀nà Kakanfò. Èèwọ̀ ọmọbìnrin jagun bí ẹrú, wọ́n kì Ìgbòho nílọ̀. Ìpè wọ́n máa ń fi ṣe Kakanfò, wọn èyí sì kú re. Ṣé àmọ̀pọ̀ máa níbi níran ṣe ọgbọ̀n. Oyè pọ̀ o tó o lè jẹ, ṣùgbọ́n ìtọ́lọ́run ti fún ọ yìí náà nǹkan. Ó fa ìjòyè, òun ṣe bí ọlọ́ba. Bẹ́ẹ̀ ni, sẹ́lẹ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ọmọ nǹkan, ìpè wọ́n máa ń fi ṣe Kakanfò jáde. Àwọn ọmọ àdàmú lè mọ́mọ́ o, ìpè ẹ bá ti fi Kakanfò jẹ, Aláàfin ó ṣépè fún ni. Ọ̀pọ̀lọpọ̀ wọn náà lè pé sí ń jà iná làwa náà ń rí ìpè wọn. Ó yá, ẹ wá sọ fún mi, mo mọ̀ pé gbogbo wa láti wo kíní, ó máa ti tó bí 2 weeks nísìn, bọ̀ mo kàn gbé wá láti fi sọ mọ́rọ̀ ni. Ẹ wo caucus tó ti wà ńlẹ̀ nísìn. Ẹ jọ̀ọ́ ẹ bá mi fílẹ̀ nínú comment section yín. A dẹ̀ sọ wípé àwọn àtúnṣe. A dẹ̀ ní káwọn Fúlàní kán má wàá pa ẹbí wa. A ti gbàgbé nǹkan tí Ìgbòho gan fúnra rẹ̀ ṣe sọ pé nǹkan táwọn ṣe jáde lélẹ̀. Ó ń pa àwọn ìyá, ó ń pa àwọn bàbá, ó ń rèpù wọn, ń ṣe wọ́n ní. Nísìnyí, àní ṣó possible kan rán Yorùbá méjì. Ṣó possible kan rán ọmọ Gani Adams lọ́wọ́lọ́wọ́ yìí tí àwọn ọmọ Gani Adams ti ní kí Ìgbòho bọ́ síta káwọn jọ mú nǹkan lẹ̀, tí àwọn ọmọ abẹ́ Ìgbòho náà táwọn náà ń jáde náà láì má jẹ́ pé Ìgbòho rán anybody iṣẹ́, táwọn náà ń jáde wípé ọmọ Gani Adams, ẹ wo bí ọ̀rọ̀ yẹn wo báyìí sọ di APC àti PDP. Tàbí ẹ rí nígbà tó ń ṣe whatever tó ń ṣe kó tó di pọ́n wọlé ìtàn wọlé yìí. Ẹ mọ bó ṣe pa àwọn èèyàn, PDP tó fèsì APC, TPC tó fèsì àwọn Òbí, bó ṣe rí gógógó nìyẹn sìn. Bọ́rọ̀ tó wà nílẹ̀ bó ṣe kò sí yàtọ̀ kankan bẹ̀ mọ́. Ó ní tíwájú ò bá ṣe lọ ẹ̀yìn á ṣe padà sí o. Tíwájú ò bá ṣe lọ ẹ̀yìn á ṣe padà sí o. Wọ́n fi sí Kakanfò jáde. Wọn èyí sì kú re, ẹ lọ mú ìtàn wá pé Kakanfò tó fọwọ́ rọrí kú rè yó pé ọba fọwọ́ rọrí kú o. Ẹ wo gbogbo ibi táwa ti ń ṣe lé, ẹ wo nǹkan táwọn Fúlàní ṣe. Níbi táwa ti ń rán ẹjọ́, ká ti ń búra wa, tó ti kọ̀yìn ra wa síra wa, tó ti forí ara wa, tó ti fi gbára wa, káà dẹ̀ ṣe làákàyè, káà ṣe ní tẹ́gbẹ́, káà sọ̀rọ̀ níwọ̀nba. Ṣẹ́ríbi tó kó àti àbọ̀n sí. Ṣẹ́ríbi tó kó àti àbọ̀n sí. Àwọn èèyàn ń kú lọ́lé. Àwọn èèyàn ń kú lọ́lé. Àwọn fọ́ńjà káàkiri lórí social media. Nǹkan yóò lè látúnṣe mú ẹ gbàgbé ẹ̀. Yanzu gashi kamar yadda muke gani mun ga amination cikin manja. Shi ne nan ko? Sake juye sauran. Shi ne ba? Yi snapping video. Are you snapping picture? Video ni kyo. You continue. Ṣé gbọ́ nǹkan tó sọ? Ó ní ṣé fídíò ni tàbí picture? Ìgbà tó wá sọ pé fídíò ni ó ní kó kọ̀ tẹ̀. Bóyá kò mọ̀ pé yẹn máa jù ú, bóyá kò mọ̀ pé yẹn máa tọ́jú ẹ̀. Ṣé ó lè jẹ́ ọlọ́pàá gidi? Ṣé rí ìbọn? Ṣé rí? Ṣé ọlọ́pàá ló lè da ata ìbọn kó wá dà sínú epo pupa kó máa gbé káàkiri? Àwa dẹ̀ ń jà lọ́wọ́, à ń jà ọ̀rọ̀ Chief Sunday Igboho àti Gani Adams lọ́wọ́, àti bàbá túmọ̀ èdè, àti bàbá apòwe Yorùbá, àti gbogbo àwọn sọ̀ǹgbè tó kù. According to àwa ajá Ìgbòho àtajá Gani Adams, àwa fi
nǹkan tó ní kẹ́lẹ́mọ̀ ṣọ́ṣọ́, nǹkan tá láà ń ṣọ́. Àwọn ọmọ Yorùbá tá láà ń títorí ẹ̀ pariwo, a wá fi àwọn yẹn sílẹ̀, a wá fèsì ara wa. Ẹ jọ̀ọ́ bá mi type ẹ̀ síbẹ̀, àwa là ń ṣèyàn ni tàbọ̀ ń ṣe wá níbi tí ọ̀rọ̀ yìí tó dé lọ́wọ́lọ́wọ́ báyìí. Ṣé ó ń ṣe wá ni tàbáwa là ń ṣèyàn níbi tí ọ̀rọ̀ ọmọ Yorùbá dé lọ́wọ́ yìí? tí ọ̀rọ̀ Chief Sunday Igboho àti bàbá wa Gani Adams tí ò bá ṣe é ṣe wípé bóyá kínní kó ní kálukú wà láàyè ẹ̀, ẹ̀yin ọba, ẹ̀yin olórí, àpè yín sẹ̀, ìyá níyìn obìnrin nìyín, ní kẹ́ kúkú jáde ńsìn bọ̀, ẹ bá wa bá àwọn kábíyèsí sọ̀rọ̀, ẹ bá wa pe àwọn kábíyèsí níbi tán ti lè gbọ́ ọ̀rọ̀ yín, níbi tí ọ̀rọ̀ yẹn lè ti wọ̀ wọ́n létí, ìpè kán má rán àwọn pípù yìí lọ mọ́ o, kán lọ train àwọn ẹlòmíì o, kán tún padà lọ tún ìjókòó wípé ọ̀rọ̀ yìí kán gbé gba ibòmíì, kán gbé ọ̀rọ̀ tó bá máa come to the worst, kán lọ lùbòmíì, kán lọ rent àwọn security wa. Àwọn ìlúbòmíì náà máa lámọ̀tẹ́kùn bẹ̀, wọ́n lè gbé lọ́nà oríṣiríṣi. Ọmọ Yorùbá máa fẹ̀mí ara wọn, ó máa wọ́ọ̀sì ju ti Boko Haram lọ o. How would an so now you look at Africa, how would an enemy destroy Africa? By dividing the countries, by dividing the tribes, the people, so that they're going to fight each other, because when they fight each other, it's easy to be taken advantage of. So perhaps until Africa have a unified language, you can each have your own dialect. Just like China has the Shanghainese dialect, they have a Yunnan dialect, they have Cantonese, they have different dialect, and it's fine, but they had a unified language, and that took sacrifice. Ṣé rò wípé àwọn Fúlàní, ṣé rò pé àwọn ọmọ Haúsá, ṣé rò pé wọ́n gbọ́ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí, ṣé rò pé wọ́n mọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí? Wọ́n ń jí wa gbé lọ́sàn-án, ń jí wa gbé lóru, eku òkè bí eku, ẹyẹ òkè bí ẹyẹ, ọmọ èèyàn fọhùn bí ènìyàn. Ìgbà tán tún wá ní kán wá jáde kí àtúnṣe tún wá wà, ẹ jẹ́ á fúra náà, ẹ jẹ́ ká fúra náà. Tó bá tún padà wá, bọ̀bọ́ yìí tẹ́ ń wojú ẹ̀ yìí nínú fídíò yìí, ó lè ní o, àwọn tó máa ń ṣàlẹ̀ káàkiri community ni o, ṣé ẹ ti rójú ẹ̀, ó wá sínú ilé kan ní community wa ń bì báyìí, ó fọ́ fẹ́ǹsì wọlé, ṣé ẹ ti bí ibà ló gbà wọlé sínú compound yẹn o, ó gba ibà wọlé sínú compound, ṣé ẹ ti rí compound yẹn báyìí o, ẹ ti rí compound tó wọlé sí, ó sì lọ gé burglary nínú compound yẹn. Meanwhile, ilé yẹn abádàbìdì ní ilé yẹn, anybody sínú ilé yẹn mọ́ rárá báyìí sìn, so ó ti wọnú compound yẹn, ó sì lọ gé irin burglary wọn, òun lélẹ́yìí o, irin ló gé o, kàdókàṣì káyánkà ni, kàdókàṣì káyánkà ni, irin tó gbé lélẹ́yìí o, ṣé ti rí, ó ti gé irin burglary yẹn, ó ti gé, ọ̀pọ̀lọpọ̀ ẹni Ọlọ́run tí wọ́n rí pé àtàlù wà wọnú compound yìí tó fọ́ fẹ́ǹsì wọlé yìí, ká ní kò jẹ́ bẹ́ẹ̀ ló ti jẹ́ lọ o, tó bá tún padà wá wo, tó bá tún padà wá, a ní fẹ́lẹ̀ sìn, a máa fẹ́ jófin, bí báyìí gan bó ṣe wà yìí, tó bá tún padà wá inú compound tẹ́sí bá fi lè mí sí compound yìí, tiẹ̀ ti báyìí ó ti dáràn, ó gbọ́ àbò gbọ́, ojú ẹ̀ rí, a ti rójú ẹ o, ṣé o ti rí, mẹ́rin sinanka, Muhammadu kini, Muhammadu Usman, òun lorúkọ ẹ, kí náà kárí yáné, Muhammadu Usman lorúkọ ẹ, ẹ̀ṣẹ̀ ti gbọ́ orúkọ ẹ nìyẹn, Muhammadu Usman lorúkọ ẹ, ó lè ní o, kò ṣe bólábólà, ó lè ní o, ó lè lélẹ́yìí o, ó ní òun ṣàlẹ̀ káàkiri ni o, àwọn nǹkan tó ṣàlẹ̀ léyìí o, ó ṣàwọn eléyìí káàkiri community, ó wá rọ́pọ̀ sísè àti wọnú compound ló fi lọ jí irin yẹn gé o, ṣé ti rí, ẹ máa kí sàrà community ti yín náà o, ẹ máa kí sàrà, ó lè ní wọn o. Ó máa fi sílẹ̀, ó tún máa fi sílẹ̀ ni o, wọ́n máa fi sílẹ̀ ìdí ẹ̀gbọ́n tó ní kò gbọdọ̀ padà wá. Aburú tó wà láàrin àwọn ọmọ Yorùbá nìyí. A ní kẹ́ ní nílẹ́sẹ̀, kán lè ṣe kinní yẹn fún wọn, kán dẹ̀ fi wọ́n sílẹ̀, kán máa lọ, kó lọ wá sí nínú ilé, bọ̀ Yorùbá tó Yorùbá náà máa dánwò lára ẹ̀. Ṣá fẹ́ sọ wípé àwọn tó ń sọ wípé
àwọn regret pé àwọn jọmọ Yorùbá ṣáfẹ́ fún wọn lọ́rọ̀ sọ ni àwọn kan wà bẹ́ẹ̀ ṣáfẹ́ fún àwọn tó sọ pé Yorùbá ò ní Yorùbá tó bá jẹ́ Yorùbá tó Yorùbá ní sọ lè ti fi nǹkan gbà èyí tó máa fi gbá ẹran lè ti fi èyí tó máa fi ṣe kinní kan lè ti fi gbá ara wọn. Ẹ̀yin olórí a pè yín o ẹ̀yin òsì ẹ̀yin ọ̀tún ẹ̀yin lọ́balọ́ba pè yín lórí ọ̀rọ̀ Chief Sunday Igboho Òòṣà lórí ọ̀rọ̀ bàbá Gani Adams ẹ má ràn wọn wọnú igbó o tó bá máa ṣe lọ́fẹ̀ẹ́ kàn tiẹ̀ láwọn ògbówó mọ́tò ẹ má ràn wọn wọnú igbó ẹ lọ gba ọ̀nà bòmíì Yorùbá máa pa Yorùbá Yorùbá máa kọjú ìjà síra wọn ẹ dẹ̀ mọnú Yorùbá wípé oró akéèké gbogbo ẹ̀ ló kúnnú ọ̀pọ̀lọpọ̀ wa tó bá sọ wípé ó ti parí ẹlòmíì má ṣẹ̀ ni tó bá ṣẹ̀ gbàgbé bóyá ṣẹlẹ̀ kò sí oore tó lè ṣe fún tó bá máa fi jáde láyé tó bá máa ìmú ọ máa mú ẹni òun ló pọ̀ jù nínú ìran Yorùbá gbogbo oore tó ṣe fún yẹn kò ní wò ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ yẹn òun ló fẹ́ fi fún ẹ ló máa bóyá máa gbárì fẹ́ bóyá máa dá oró yẹn padà fún ẹ òun ló máa wá kábíyèsí o olórí o a pè yín o a lọgùn o ẹ wo social media ẹ wọ tún ẹ wò sí o ẹ wo wájú ẹ wò ẹ̀yìn o nǹkan tẹ́ bá sọ pé ẹ fẹ́ ṣe ní ti dáadáa ó ti fẹ́ di bímọ yín lọ́wọ́ o tó tiẹ̀ jẹ́ wípé irú àwa yìí àwa ò fi gbogbo ọkàn support tẹ́lẹ̀tẹ́lẹ̀ tán ní kí Chief Sunday Igboho kó wá bọ́ta kán má lọ fi máa jó lọ mò ń wẹ̀ yẹn tó tó di pé gbogbo eléyìí náà tún ń rúgbó ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ ẹ jẹ́ aṣẹ́jẹ́jẹ́ ẹ jẹ́ arántí ibi tá ti bẹ̀rẹ̀ ẹ jẹ́ arántí ìlérí a parapọ̀ wípé a fẹ́ lọ pààrọ̀ wà a rò pé a fẹ́ gbàrún ìgbàgbọ́ wa ní pé káwa náà gbìyànjú báwo la ṣe gba ìran wa kúrò nínú oko ẹrú tó bá ń lọ báyìí ó máa kan ara alẹ́ àkàrà oko àwọn Fúlàní tí ń wọlé wọ́n ti ń padà tí wàá ń wọlé ń sìn ẹ ṣàárọ̀ ohun ìta ń ṣó ẹ̀yin ò bísí pẹ̀lú yẹn mọ́ a fi 80% a fi ń bísí pẹ̀lú ra wa a fi 1% a fi bísí pẹ̀lú ọ̀rọ̀ Fúlàní a wá ń lo 1% sórí ọ̀rọ̀ àwọn governors wẹ́ gbogbo nǹkan téèyàn bá ṣe òun ló máa kéré ẹ̀ bó bá kó nígbà tó ìwà yàn tó bá dọjọ́ alẹ́ ó máa padà kó tó bá kó lórí pé torí pé kéèyàn 36,000 viewers gan lè wá wù ẹ́ ló ṣe ń ṣe tí àárọ̀ náà àtúnṣe kankan ó kù gbogbo wa o ó kù Elédùmarè ó dẹ̀ kù gbogbo àwọn ìṣẹ̀dá ká sọ wípé a ti torí ẹ̀ dìde kó má jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ wa a wá dìde torí nǹkan tá a máa jẹ ni ẹ jẹ́ a bẹ̀rù Ọlọ́run o gbogbo nǹkan ló máa tán o nǹkan tá a bá gbélé ayé ṣe kò ní tán mo kí wa lọ́pọ̀lọpọ̀ mo kí wa pé a kú bójú ọjọ́ ṣe rí mo kẹ́yìn ìyá mi mo kẹ́yìn bàbá mi mo kí ẹ̀gbọ́n mo kí àbúrò wípé a kú bójú ọjọ́ ṣe rí èmi ọmọ yín olólùfẹ́ yín Dr. Zabby Talk Show ayé ọpẹ́ yọṣẹ ọlọ́dọ̀ títí yín náà ní agbára lọ́wọ́ Ọlọ́run ayé ọpẹ́ kò sí nǹkan kan tẹ́ lè ṣe fún mi lórí ètò yìí ni pé ẹ jẹ́ ká pín ètò yìí so that àwọn tó yẹ kán gbọ́ wọ́n máa lè gbọ́ ó lè má make sense o lọ́dọ̀ ẹlòmíì bọ́ mo mọ̀ pé lórí ìkànnì wa yìí àwọn olórí pípé àwọn ọlọ́pọlọ àwọn onílàkàyè àwọn lájọ máa ń ṣètò àwọn ló jẹ́ ẹbí mi lórí ìkànnì mo dẹ̀ mọ̀ pé wọ́n máa pín mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin náà ẹ padà ìwọ tó bá jẹ́ first timer padà kó lọ wo comment lórí program wàá fi mọ̀ wípé àwọn tájọ ń ṣe program àwọn tí Ọlọ́run jogún làákàyè fún ni kò ń ṣe àwọn náà kò ń ṣe owó tán gbé fọ́lọ́run ló fà á títorí ẹ jẹ́ ká pín ẹ dẹ̀ jẹ́ ká like ẹ má gbàgbé láti fi comment sílẹ̀. God bless you, one love. ẹ wo bóúnjẹ ṣe pọ̀ níbi ìsìnkú ẹni tẹ́ ebi pa kú ẹ wo báwọn ènìyàn ṣe pọ̀ níbi ìsìnkú ẹni tí àdágbé àti àdásọ̀ ń pa ṣé tribute wọn yóò wá pọ̀ jù fẹ́ni tá ò rí ti ẹ̀rọ nígbà tó ń bẹ láyé ẹ̀yẹ èèyàn wọ̀nyí ẹ̀ ń sunkún fóòkù ẹ̀dẹ̀ kórìíra ẹni tó ń bẹ láyé ẹ jọ ẹ celebrate mi nígbà tí mo ń bẹ láyé ẹ support mi nígbà tí mo lè rí encourage mi nígbà tí mo ń bẹ láyé
tó bá jẹ́ pé bá ṣe péjọ sìnkú la ṣe péjọ fìfẹ́ hàn wá láyé ìbá ti dára ayé ìbá ti dùn láti gbé. You're welcome. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show.